ààrẹ májà kan ò sí ajá má parí ni ò dáa ṣẹ̀mí ń bí ẹlògùn ọ̀rẹ́ orí Seliat TV ni mo tún lọ tí mo ti lọ mélé ìwà o Seliat TV lórí YouTube Laforiji ó ti ń ṣó ń bẹ̀. Laforiji is a bold and emotional intelligent Yoruba drama that steps beyond the usual and shine a light on mental health within marriage, a topic many avoid but many live with. Tunde Aderinoye iṣẹ́ ńlá ló ṣe nínú sinimá yìí. Seliat ọmọbìnrin yẹn náà iṣẹ́ ńlá lòun náà ṣe nínú sinimá yìí. Ẹ̀yin náà lọ wò ó lónìí ó ti ń ṣò lórí Seliat TV. Ẹ káàbọ̀ sórí ìkànnì yẹn ẹ̀yin olólùfẹ́ wa lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá èdè Yorùbá fún wa. Bí ẹni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin kọ́kọ́ ṣalábàpàdé ìkànnì yìí ẹ má gbàgbé láti subscribe sí báyìí kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yẹn kẹ́yìn náà lọ wo Laforiji Laforiji ṣé ẹ̀ ń dúró de part 2 àbẹ́ ẹ̀ dúró de sinimá yìí nítumọ̀. Perfection can destroy what love is trying to build. Ṣé ẹ mọ̀ pé ìfẹ́ làkójá òfin ìlú tí ò bá ti sífẹ̀ẹ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ jàre ibi tí ò bá sífẹ̀ẹ́ ẹ̀ka yà kúrò ń bẹ̀. Laforiji ó ti ń ṣò lórí Seliat TV àwọn òṣèré ò lè máa bá pàdé ń bẹ̀ Seliat ẹ mọ̀ Tunde Aderinoye Taiwo Adeyemi Debbie Shokoya àti ọ̀pọ̀lọpọ̀ òṣèré ni wọ́n ṣiṣẹ́ takuntakun ń bẹ̀. Tunde Aderinoye pẹ̀lú Seliat wọ́n gbìyànjú wọ́n ṣiṣẹ́ takuntakun. Ẹ kí n sáré rètí ẹ̀ fún wa jàre kẹ́yìn náà lè mọ̀ pé iṣẹ́ ni iṣẹ́ tẹ̀ ń lọ bá lórí Seliat TV Laforiji. Storyline 8.7/10, acting 8.8/10, message and awareness 9.5/10, pacing 8/10, overall 8.8/10. Ẹ wo sinimá yìí lágbára ó dùn gan o ẹ̀yin náà lọ wò. Ẹ̀yin náà mọ̀wọ́ ẹ mọ̀ ṣe wa lẹ́yìn ìtàgé náà wípé a ní fún yín níṣà ó ṣe wọ̀ àwọn ò ní fún yín níṣà correct la máa fún yín. A powerful thought-provoking drama that blends storytelling with social awareness both emotional and educational. Ẹ wo ẹ má yẹ kí n pọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ ń ṣẹnu déédéé síbí kẹ́yìn náà lọ wo Laforiji lórí Seliat TV. Tẹ́ ẹ bá ti wò ó tán ẹ máa padà bọ̀ lẹ́yìn ìtàgé kẹ́ ẹ wá fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ pé báyìí lẹ́yìn ṣe rí sí o bẹ́ẹ̀ bó ṣe máa jẹ́ ni. Ẹ má gbàgbé láti subscribe sórí lẹ́yìn ìtàgé kẹ́ ẹ lè máa rí gbogbo àwọn content wa tá a bá ti ń drop ẹ̀. Ẹ dẹ̀ má gbàgbé àti tan notification bell yẹn o ẹ kí n ṣẹnu déédéé sí bí tí mo dé yìí títí ìgbà míì tá a tún fi pàdé èmi àti yín a ò ní jọ ẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.